Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, aṣeyín lọ́ba fún àánú àti ojúrere tí a rí gbà láti tún rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù kìíní nínú ọdún 2024. Aṣeyín lọ́ba nítorí ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi ń ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. Ọlọ́run aṣeyín lọ́ba kò di láńlọ́ọ̀dù sí ilé ìwòsàn. Omi ara wa, ẹ̀jẹ̀ ara wa, iṣan ara wa, ayé kò fi dè wá mọ́lẹ̀ o. Ògo ni forúkọ mímọ́ yín. Ọ̀rọ̀ tí a gbọ́ léde yóò ṣe ayé àti ọkàn wa ní rere, kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ kọkànlélógún oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọlọ́run apá kẹta. Àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọlọ́run apá kẹta. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹwàá. Mátíù orí ìkẹfà ẹsẹ̀ ìkẹwàá. Kí ìjọba rẹ dé, ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Nígbà tí àwọn bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkarùn dé ìkẹwàá. Kọ́ríńtì kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkarùn dé ìkẹwàá. Kí ni Àpólò a jẹ́? Kí ni Pọ́ọ̀lù a jẹ́? Bí kò ṣe àwọn ìránṣẹ́ nípasẹ̀ ẹni tí ń gbàgbọ́ àti olúkúlùkù gẹ́gẹ́ bí Ọlọ́run ti wí. Èmi gbìn, Àpólò bomirin, ṣùgbọ́n Ọlọ́run ló mú ìbísí wá. Jẹ́ kí iṣẹ́ ẹni tí ó ń gbìn kankan. Ǹjẹ́ kì í ṣe iṣẹ́ ẹni tí ó ń gbìn kankan, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹni tí ń bomirin, bí kò ṣe Ọlọ́run tí ń mú ìbísí wá. Ǹjẹ́ ẹni tí ń gbìn àti ẹni tí ń bomirin, ọ̀kan ni wọ́n já sí. Olúkúlùkù yóò sì gba èrè iṣẹ́ tirẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ tirẹ̀. Nítorí alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run ni àwa o. Ọgbà Ọlọ́run sì ni ẹ̀yin, ilé Ọlọ́run sì ni ẹ̀yin. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀ wá yìí. Ẹ jẹ́ ká tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye tí wọ́n ní fún wa ní èní ọjọ́ àìkú. Ọ̀pọ̀lọpọ̀ fẹ́ láti jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ Ọlọ́run tó fi jẹ́ pé nígbàkúgbà tí wọ́n bá bí ní ohunkóhun yóò tètè dá wọn lóhùn dájúdájú. Èyí jẹ́ ọ̀kan lára àwọn àjẹmọ́nú jíjẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ Ọlọ́run. Àmọ́ ṣá, àwọn tó máa ń dì bẹ́ẹ̀ lóòótọ́ máa ń bìkítà nípa rẹ̀ ju bí wọ́n ṣe bìkítà nípa ara wọn lọ. Àmọ́ ìpòǹgbẹ ọkàn láti ibi àdúrà yìí. Tí àdúrà rẹ̀ bá jẹ́ ti aládàánìkanjọpọ́n, Ọlọ́run kò ní sọ ọ́ di ọ̀kan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́. Kódà kò ní dáhùn àdúrà rẹ̀ tí wọ́n bá jẹyọ láti máa mú ìfẹ́kúfẹ̀ẹ́ wá. Ìwé Jákọ́bù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹta. Àwọn tí yóò jẹ́ ọ̀kan lára àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Ọlọ́run, wọ́n jẹ́ àwọn tó máa ń gba àdúrà tó jẹ́ ti Ọlọ́run, tí wọ́n sì fẹ́ jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ̀ láti jẹ́ kí ìfẹ́ rẹ̀ kí ó ṣẹ ní ayé. Wọ́n jẹ́ àwọn tí wọ́n ń sọ nígbà gbogbo ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ń ṣe ní ọ̀run. Nígbà tí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ bá gbàdúrà, wọn kì í lọ pẹ̀lú ẹ̀bẹ̀ àdúrà tiwọn nìkan ṣoṣo ní gbogbo ìgbà. Wọ́n sọ ọ́ di bárakú láti lọ sí iwájú rẹ̀ pẹ̀lú ìwúwo ọkàn láti gbọ́ lọ́dọ̀ rẹ̀ nípa ohun tí ó fẹ́ kí ó ṣẹlẹ̀ ní ayé àti láti gbàdúrà kí ó sì fi wá sí ìmúṣẹ. Lóòrèkóòrè, Ọlọ́run máa ń nílò àwọn ènìyàn láti dúró ní ipò fún àwọn ènìyàn. Ó nílò ẹnìkan tí yóò gbàdúrà nípa ohun kan tí ó lè ní ìdí láti dá sí ohun náà. Tí o bá jẹ́ olùṣìpẹ̀, rí i pé ní gbogbo ìgbà òun fẹ́ láti gbàdúrà kí ìfẹ́ Ọlọ́run wá sí ìmúṣẹ. Yóò fà ọ́ súnmọ́ ọ̀dọ̀ rẹ̀, yóò sì sọ àwọn ohun tí kì í sábà sọ fún àwọn mìíràn fún ọ. Yóò sọ àwọn ohun tí kì í sábà sọ fún àwọn mìíràn fún ọ. Àwọn agbọ̀n rẹ̀ ní ti ẹlòmíràn kò tíì rírí o. Àwọn ohun tí ẹlòmíràn kò tíì rírí. Kódà yóò fi àwọn ìwúwo ọkàn rẹ̀ hàn ọ́. Àwọn tó bá fẹ́ láti ṣe alábàápín ìwúwo ọkàn Ọlọ́run nìkan ni wọ́n lè di ọ̀kan lára àwọn ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́. Nínú Mátíù orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínlógójì títí di ẹsẹ̀ ìkọkàndínlógójì,
Àwọn ọ̀rẹ́ tímọ́tímọ́ Jésù wọ́n rí ìbìnújẹ́ rẹ̀, wọ́n rí ní àkókò ìpòrúru rẹ̀ nínú ọgbà Gẹ́stímánì nígbà tí ó ń ké sí Ọlọ́run láti mú kí ago náà kí ó rékọjá lórí rẹ̀ àti ní pàápàá jùlọ kí ìfẹ́ rẹ̀ kí ó ṣẹ. Jésù ń pè wọ́n láti ṣọ́nà fún ohun alàgbà. Gbàdúrà rẹ ní ìwọ̀n. Ṣé Ọlọ́run lè pè ọ́ láti ṣọ́nà fún bí àbí láti ṣọ́nà fún orílẹ̀-èdè kan, ìjọ rẹ tàbí ohunkóhun? Ṣé o lè gbàgbé gbogbo ẹ̀bẹ̀ àdúrà tirẹ̀ kí o sì máa gbàdúrà kí ìfẹ́ Ọlọ́run kí ó wá sí ìmúṣẹ gẹ́gẹ́ bí Jésù ti ṣe nínú ọgbà Gẹ́stímánì? Ṣé o ti bìkítà nípa Ọlọ́run ju bí o ṣe bìkítà nípa ara rẹ lọ bí? Kókó ọ̀rọ̀: gbàdúrà fún àpapọ̀ ara Kìrìsìtẹ́nì kí o sì sọ ní pàtó àwọn ohun tó dojúkọ inúnibíni káàkiri àgbáyé. Gbàdúrà kí o sì sọ ní pàtó fún àwọn tí ó ń dojúkọ inúnibíni káàkiri gbogbo àgbáyé. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó ń dùnni ló ń pọ̀ lọ́rọ̀ ẹni? Àwọn tó jẹ́ ọ̀rẹ́ mi nínú Ọlọ́run, wọ́n máa ń jẹ́ kí ohun ti Ọlọ́run kí ó dùn wọ́n lọ́kàn nígbà tí wọ́n á gbé tiwọn sí ẹ̀gbẹ́ kan. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Olúwàbùkọ́lá Ayápé ni orúkọ mi. A kú iṣẹ́ ìsìn mi. Ó dàbọ̀.